aláàjì kí Dr. Saheed Òṣùpá. Àyọ̀ wọ́n ní kùkùté tó sọ fáwọn tó lẹ́kọ̀ọ́ bí. Kùkùté Òṣùpá ni kùkùté Òṣùpá. Kùkùté Òṣùpá. Tọ́tún wúlò alájà wọn lọ. Kùkùté ọ̀run mi lọ́mọ bàbá jírò láti lo fàájì. Àbúrò Bọ́lájí. Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀. Akí gbogbo olúfimọ́ fans club ti ń bẹ́ ń bí. Àbúrò Bọ́lájí. Akínyìn tó àbọ̀. Ẹ káàbọ̀ sáàrin wa. Akínyìn o. Ọya náà yà. Òkè. Mo kí Honorable Ibrahim. Ẹ jẹ́ fún sójú àgbo dáadáa. Oyèjídé ọmọ Oyèlẹ́dùn. Honorable Ibrahim Oyèjídé ọmọ Oyèlẹ́dùn. Ó ti fún ọ lódìdí owó. Odidi owó ni wọ́n fún mi. Ìtàwọn mọ̀lẹ́bí ẹ máa ń ṣe fún mi tí bá wà dọ̀yìn. Lódidi ní ẹgbẹ́ wa. Fámìlì mi ti ṣe fún ọ. Nítorí tọ́kọ́ à ń bọ̀ bó ṣe pé wọ́n ṣe ń bọ̀ wọ́n ti dé. Owó tó wá ná. Gbogbo ẹgbẹ́ à ń bọ̀ wọ́n ti dé. Inshallah. Bí mo ṣe ń sọ yà ń bọ̀ ti dé. Owó aṣíwájú Mùnìyí Bọ́lá Oyèbánjí. Láṣẹ ìdúnmọ́ rẹ̀. À ń bọ̀ ní kọ́mí gómìnà nípìnlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti dé báyìí. Iná ńlá fún ọ. Wọ́n ti dé báyìí. Bá a bá tọ́ ṣe fẹ́ yẹlé. Àmọ́ ní àpéyẹ̀wò pé ní. Ẹgbẹ́ mi kùnùrù dín. Ọ̀nàdẹ́bù. Àti Ibrahim. Ibrahim. Aláṣẹ Kẹ̀tìlá.